bàbá bíṣọ́ọ̀bù tí ẹni ó ń bá wọn obìnrin sùn náà ṣọ́ọ̀ṣì ó ti sọ̀rọ̀ sókè ó kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ó ní kí wọ́n dáríjì òun ó sì tún wá sọ pé àwọn obìnrin yẹn àwọn ni wọ́n ń wá tán sọ pé àwọn ń wá ọmọ tóun bá sì ti gbàdúrà fún wọn wọ́n sọ wípé since tóun ti jẹ́ man of God kóun ó kúkú bọ̀ fọmọ nú wọn fúnra òun bírọ́ ni bóòtọ́ ni one thing táwọn èèyàn mọ̀ ní wípé lára àwọn tó ń jìyà òbòjù lágbàáyé pásítọ̀ jẹ́ kan nù wọn most àwọn pastors ebi òbó máa ń pa wọ́n torí àwọn ìyàwó wọn ò kí ń gbà fún wọn tó o bá rí ìyàwó pásítọ̀ tí wà rẹ̀ dá sọ́kọ rẹ̀ ó sì èsì ni bóyá ló pé 5%. most àwọn ìyàwó pásítọ̀ wọ́n máa ń ṣe bí ọlọ́run ni so ẹ mọ̀ yẹn kẹ́ ẹ mọ àlàáfíà tó o bá ti ń súnmọ́ pásítọ̀ jù tí ì bá ṣe pé bóyá wọ́n bá máa tẹ́ǹtì ẹ padà jọ tẹ́ǹtì ara yín gbẹ̀yìn ni mo dẹ̀ ti máa ń sọ̀rọ̀ yẹn ti pẹ́ lára àwọn tán jìyà òbòjù láyé yìí pásítọ̀ ni tó ràn ìyàwó wọn ìgbà fún wọn so to an hungry man anything is edible gbogbo nǹkan ló máa marun jíjẹ sí ọkùnrin tẹ́bi ń pa ọkùnrin tí ò bá dé ẹ̀dẹ̀ mọ̀ pé fẹ̀kàntẹ́lẹ̀ nature ọkùnrin wà ń bẹ already á bọ̀ sí bọ́ sí ẹni tẹ́bi òbó ti pa and again gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ máa ń rí pásítọ̀ lẹ́yìn ìsìn ẹjọ́ kí lẹ máa ń rí wọn fún ná láàrin èmi àti yín kí lẹ máa ń rí wọn fún kò sí nǹkan kan tí pásítọ̀ kankan lè ṣe tọ́lọ́run ò bá rẹ́dì láti dáhùn àdúrà rẹ̀ ọlọ́run èrèdí wo there is nothing a man of God can do without the God of man tẹ́ ẹ bá ti sórí ọ̀fẹ́ tán ẹ mọ̀ gbalẹ̀ yín lọ ẹ̀yin pásítọ̀ náà ẹ mọ̀ rí èèyàn kankan lẹ́yìn ìsìn mọ́ pásítọ̀ tó bá fẹ́ ríyàn lẹ́yìn ìsìn kíyàwó rẹ̀ náà wà ń bẹ̀ tàbí bóyá protocol ni àbí pa ni story ayé ẹ̀ tó bá lè sọ lójú ẹlòmíì yàtọ̀ fún pásítọ̀ yẹn má wulẹ̀ sọ lọ bọ́lọ́ ń sọ ìyàwó pásítọ̀ kó máa wà nínú ọ́fíìsì tí wọ́n jọ mọ̀ jò kó máa gbọ́ story ayé yín ṣùgbọ́n kẹ́ ẹ lọ mọ dárí pásítọ̀ kẹ́ ẹ mọ pọ́n ọmú dókè ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ gébú pọ́n bá àwọn èèyàn sùn tí mo sọ pé tó tẹ́ bá mọ̀ pé gébú ń bá yín sùn ẹ mọ̀ lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ mọ́ onílédì kan tó bá mi gàǹgbà náà tó lé mi àwọn fíktìmù ilé mi ní kán mọ́ lọ bì kan mọ́ mo ní òkè gbogbo àwọn tán ní gébú dó àwọn ìsólọ́dún wọn nù yàrá wọn ni ṣé báwọn náà lọ bá ẹni tí àbá lọ rí pásítọ̀ lẹ́yìn ìsìn ṣé pásítọ̀ ṣé ó lè dogun pé wọ́n ń bára wọn sùn ẹ mọ̀ wá àwọn pásítọ̀ lọ mọ́ fẹ̀kàntẹ́lẹ̀ bí òbò ó ń pa wọ́n ìyà òbò jẹ́ a lot of them this is not a kind of story o it's a true talk pásítọ̀ tí ò bá jíyà òbò bóyá ìyàwó rẹ̀ dá sí i tàbí pásítọ̀ tán lówó bí irú ọ̀jí òun ńláńlá wọn ìyàwó wọn ti mọ̀ pòwó wà bẹ́ẹ̀ pásítọ̀ tó yẹ pé òsì mọ́ọ̀chì lọ́wọ́ wọn tó ń kàn ń wojú ọlọ́run wọn máa ń jíyà òbò èyí tí àbá sì jìyà òbò mi máa ń ní girlfriend àìmọye wọn tí wọn máa ń wá nù DM tí wọn máa ń wá ṣàlàyé mọ́ narrate ọ̀díìlì wọn kí náà ó ṣe ẹ̀ mọ́ forítì náà ni kò sí ní tẹ́ẹ̀sì I am telling you so fẹ̀kàntẹ́lẹ̀ ebi òbò ń pa pásítọ̀ already ìwọ wá dé o wá pọ́n ọmú dókè ẹ tún mọ́ lẹ́yìn wọ́ mọ́ kò sí nǹkan kan tí pastor fẹ́ ṣe pastor is not a baby factory or my baby manufacturing industry you know ẹ wá ní ìkan wà nínú àwọn torí fídíò yẹn àwọn women yẹn wọ́n ná tó 5 àbí 7 o ìkan wà nínú wọn tó jẹ́ pé arúgbó ni tó ti wà of age ṣé yẹn náà ń wọ́ ọmọ ni àbí zina jọ ń bẹ lára àwọn méjèèjì ẹ jọ ń torí ọlọ́run ẹ cancel pé ká máa rí pastor lẹ́yìn ìsìn cancel it and if you must see pastor after service his wife must be there. Then ẹ̀yin ọkùnrin gbogbo ẹ̀yin ọkùnrin táwọn ìyàwó yín bá ti ń ṣe pẹ́pẹ́ fúrú sàn pásítọ̀ jù ẹ mọ́ fura pánsá ò fura pánsá jáná àjò fura àjádì bọ́ńdé ọba fura olè ní òkò lọ o onílé tí ò bá fura olè ló máa kó lọ ẹni obìnrin tí bá ti ń ṣe pẹ́pẹ́ fúrú pẹ̀lú pásítọ̀ jù ẹ mọ́ fura sí wọn àwọn pásítọ̀ yìí ojú wọn rí tó nílé àwọn ìyàwó wọn ń ṣàpọ́nlé wọn so báwọn ìyàwó yín bá ṣe ń ṣàpọ́nlé ti àwọn pásítọ̀ yẹn inú wọn mọ̀ dùn orí wọn mọ̀ wú okó wọn mọ̀ lé nítorí àpọ́nlé ìmọ̀ ń jẹ́ kórí ọkùnrin ó wú ni so as much as wọ́n bá ti ń ṣe dáadáa sáwọn pásítọ̀ yẹn inú àwọn pásítọ̀ yóò mọ̀ dùn ọkàn wọn mọ̀ fà sí wọn obìnrin tí bá ń pọ́kùnrin lé ọkùnrin yẹn máa wà moved towards obìnrin yẹn is natural so nínú àwọn àpọ́nlé àpọ́njù àkíàkíjù you know tí àwọn ìyàwó yín ṣe fáwọn pásítọ̀ yìí wọ́n ń seduce wọn ni I am telling you ẹ jọ ń torí ọlọ́run ẹ ya àwọn pásítọ̀ ẹ yà wọ́n sí mímọ́ ẹni tí ìyàwó ẹ̀ bá ń fi yòòbò jẹ he should go and look for the right way bóyá kó wá bí ó ṣe fẹ́ yàwó bí ó bá sí resign kó ń di iṣẹ́ ìrànṣẹ́ ni kó lè rí ìyàwó mi ìfẹ́ bí ó bá sí ìkọ́ ti ilé ẹ̀ tí ó fẹ́ mi ni torí àwọn obìnrin ẹ̀ change especially tó má ti mọ̀ pé ọkùnrin kò lè fẹ́ yàwó mi wọ́n máa fayé ní lára dọjọ́ kú ni so
tètè mọ̀ báyìí ebi òbò ń pa àwọn pásítọ̀ so tó bá pọ́n lábẹ́ bí òbò lọ bá wọn wọ́n likely láti dó ẹ. Mo ń sọ fún ẹ dẹ́nà ẹ̀yin pásítọ̀ náà ẹ má máa rí àwọn obìnrin lẹ́yìn ìsìn obìnrin tó bá fẹ́ rí yín lẹ́yìn ìsìn kó mọ́ ọkọ ẹ̀ lọ́wọ́ òun àtọkọ ẹ̀ nìkan jọ wá láti wá rí yín. Yes pásítọ̀ tí ìsìnà bá wà lára ẹ̀ tí obìnrin ò bá lọ gbé òbò bá kò ní lọ rèpù obìnrin yẹn mọ́lẹ̀ náà jìbìtì ò sẹ́nìkan lùsì náà ò ṣe é dáṣe náà tí ìbá ṣe pé ìfún kó ṣe pé ara pásítọ̀ gan ni ìzìnà wà àbí bóyá ebi òbò ń pa pásítọ̀ yẹn tí wo bá gbóbò lọ bá kò ní dó ẹ náà ṣó wá fọ́ọ̀sì ẹ mọ́lẹ̀ ni. a ló sọ wípé àwọn obìnrin yẹn ni wọ́n wá máa ń bá òun pé àwọn ń wọ́ ọmọ kóun bóun fi anointing ń transfer ọmọ sọ́dọ̀ àwọn tí ìbá ṣe pé ọlọ́mọ yáyàn díndìnrín tí pásítọ̀ bá fún ẹ lóyún tó o bá bí ọmọ yẹn ṣé bá ọmọ pásítọ̀ ni ṣé ọmọ yẹn máa transform láti di ọmọ ọkọ ẹni ṣé ẹ̀jẹ̀ ọmọ yẹn ṣó máa di ẹ̀jẹ̀ ọkọ ẹ ṣé bẹ́ẹ̀ jẹ́ pásítọ̀ síìdì ara pásítọ̀ ọmọ rẹ̀ nìyẹn kì í sọ ọmọ ọkọ rẹ̀ ṣé ẹ̀ lọ léèwé ni. so kí lẹ́ ń tanra yín jẹ sí ó lẹ́yìn lẹ́mọ̀ ń tira yín wá sọ́dọ̀ òun. So no it and no peace. Most pastors, 80% of pastors are sex-starved already. Ẹ wà pọ́n láńbé bí òbò. Èyí tí ò bá wá dẹ̀ wá sex-starved fún wọn. A sọ fún pọ́bò kan máa ń pa oko. Ẹlòmíì ti fẹ́yàwó 30-35 years tí òdòbò mi rí. Òbò yẹn máa pokó ẹ̀ ni. So many of them man desire òbò tuntun. It is by nature. It is natural. Ó ṣẹlẹ̀ sí David náà gbà tara ẹ̀ ń tutù ńgbà yẹn. Wọ́n ní kán bá wá a young lady that will keep him warm. Kí lẹ tán mú kan ná àwọn ìyàwó ẹ̀ wá fún gbà náà because by nature tó bá rí brand new òbò ó máa lè jíjà okó ẹ̀ so most àwọn pásítọ̀ yìí ìyà òbò ń jẹ wọ́n àwọn ìyàwó wọn ń gbà fún wọn so ìwọ ò lè máa wá cheaply bẹ́ẹ̀ yẹn they will look for a means to come and buy ẹ sùn ni èmi ọmọ ń tẹ̀ mọ́ wá kiri àwọn pásítọ̀ kì í ṣàǹgẹ́lì they are human being too. Wọ́n lẹ́yìn wọ́n ní dopamine wọ́n lọ oxytocin wọ́n lẹ́yìn endorphin wọ́n ní gbogbo sex hormone yẹn ló pé sára wọn as a matter of fact ààwẹ̀ tí wọ́n máa ń gbà gan ó máa jẹ́ kókó wọn máa le because when you fast kò sí sugar nínú blood ẹ your bloodstream will be deficient of sugar so ó máa help okó láti tètè le so most pastors tó máa ń gbàwẹ̀ dáadáa yẹn okó wọn máa ṣiṣẹ́ dáadáa. By theory or by virtue of science because jẹ̀díjẹ̀dí ò sí lára wọn àmọ́ sí àwọn pásítọ̀ táwọn ìyàwó wọn ń fi òbò jẹ yìí àwọn pásítọ̀ tí wọn fi bẹ́ẹ̀ ní mọ́ọ̀chì láti ra nǹkan ṣùmùṣùmù mídìmídì tí ó mọ̀ fún wọn jẹ̀dí ni àwọn pásítọ̀ tó ń jẹ pákí ọlọ́run dáríjì mí so okó wọn máa lé dáadáa torí wọn ráyè ràràkúrà wọn ráyè jẹjẹkújẹ tí ó pa okó wọn. ẹjọ́ ń torí ọlọ́run kò ní ìdí kẹ́yìn ọmọ tẹ́ǹtì ìrànṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run mi wà bá ń zìnà bẹ láàrẹ̀ ìránṣẹ́ ọlọ́run tí zìnà bá wà lára rẹ̀ ìwọ náà tún wá ẹ̀nẹ́bù zìnà yẹn ẹ má mọ rí pásítọ̀ lẹ́yìn ìsìn mọ́ lẹ́yìn oore ọ̀fẹ́ ẹ mọ́ rẹ lẹ́yìn àwa kan wà báhùn after grace and benediction ọ̀nà lèèyàn máa mórílé kò sí pátápátá kan ló gbéraga ọbẹ̀ta tówó rẹ bá dé wọn nílò ń gbéraga wọn ló ti máa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kì í dúró kíyàn sọ́ọ̀sì náà tẹ́lẹ̀ sí ọ̀bẹ̀ta ni ẹ mọ kúnlẹ̀ sòsòsò kiri lẹ̀lẹ̀ ìkúnlẹ̀ tẹ́ kíkan ọkọ yín gbogbo orú yẹn is not part of it ẹni pásítọ̀ bá tún odò gbé nìyẹn o odò gbé 100% àwọ̀ àníṣọ́npá lórí rẹ̀ mọ́ torá wí fún ni kó tó dá ní àgbàjàkadì ni a ti sọ pé ẹ mọ̀ lọ́dún pásítọ̀ ebi òbò máa ń pamọ́ sí wọn ìróbò òdò ìyàwó wọn ègbà fún wọn èmi ọmọ bóyá èmi mọ tààtò fi fọhùn jẹnu náà lọ báyìí àbọ̀rìn wo lákọ sí gbẹ̀dú eléyìí